mi dùn gan láti wá síbí lénìí torí pé èmi náà mo gbà ládùúrà pé kí n gòkè àgbà mo ti ṣiṣẹ́ gan-an mo fẹ́ràn iṣẹ́ gan-an tó bá ní pàtí yá ẹ̀ ní rí mi bẹ̀ mùsùlùmí tó bá ti ní iṣẹ́ yá mo máa wà bẹ̀ iṣẹ́ dẹ̀ ló gbé mi débi lénìí bí iṣẹ́ ṣe gbé mi débi mú mi pé tí wọ́n bá tẹpá mọ́ṣẹ́ á máa gbé ẹ débi àdúrà á máa gbé ẹ débi gíga ẹ̀gbọ́n mi ti sọ́tàn wọ́n ní àdúrà ni mo wá fún torí mo mọ̀ pé tí bá gbàdúrà fún mi lénìí á túbọ̀ dá fún mi sí ẹ pẹ́ fún wa. Ọlọ́run jẹ́ pẹ́ fún wa ẹ̀mí yóò gùn jù báyìí lọ lágbára Ọlọ́run. Fíìmù wa ni a wá ṣe àfihàn rẹ̀ nílọrin tá a bá sì kọ́kọ́ débi bí kì í ṣe nǹkan tó dáa rárá àfi ká kọ́kọ́ déwájú yín náà kẹ̀lé bá falùbáríkà sí behind the scene ní title. Wọ́n ní adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Fúnkẹ́ Akíndélé wọ́n ní gbogbo ayé ní wọ̀ wọ́n láti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gbáyé rí o wọ́n sì yọ sí dáadáa ni wọ́n lọ́ọ́ máa pààyàn lẹ́rìn adẹ́rìn pòṣónú wọ́n lọ́kọ́rọ́ wọn máa gbàlagbà gbàgbé ìrònú tí bẹ́ẹ̀ lé tẹ́lẹ̀ náà ìyókù ìlú pààyàn lẹ́rìn wọ́n lé fíìmù tó ṣe yìí tọ́wọ́ fi gbàlùbáríkà lọ́dọ̀ àwọn yìí kò ní jáse mọ́ fún ọ ẹ̀mí rẹ̀ wà gùn lọ́láfíà wọ́n ní àníṣọ́gbó olówó mọ́ Ọlọ́run tún ṣe owó rà bàtà fún ọ wọ́n ní wo àti kí Abíọ́lá àti gbogbo àwọn tó tẹ̀lé wá wọ́n ní gbogbo ayẹyẹ á ní àlùbáríkà.